òfin wo ló wá sọ wípé èmi ni mo gbúdọ̀ change wardrobe ẹ̀ fún ẹ? Bóyá òfin Mósè ni àbófin mẹ́wàá àbófin orílẹ̀-èdè yìí ló kọ ọ́ bẹ̀ wípé èmi ni mo gbúdọ̀ change wardrobe ẹ̀ fún ẹ. Nígbà tí mo ní àwọn nǹkan tó dáa tó máa mú owó gidi wọlé fún mi tí mo fẹ́ fowó mi ṣe. Ọmọ odó ti bẹ̀rẹ̀ sí ní náà ya báyìí o. Ó máa lọ fà fà. Iwájú ni pẹ́pẹ́yẹ ń kọ́mọ sí, ojú kòkòrò ló mú adìẹ tó kó tiẹ̀ sẹ́yìn. Nígbà tí kápẹ́ńtà ò fẹ́ fẹ́ yín yọ̀ṣọ́, jọ́ ó ti ṣe tiẹ̀, ó ò lè disturb mi kí n má ṣe tèmi. Láíláí. Ẹ lè gbà mí torí Ọlọ́run, ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Síyàwó lélẹ̀ àbí sunwó ná. Ó ti gbàgbé wo Yorùbá tó sọ wípé afọ́jú tó ń bára ilé ẹ̀jà á fara nà ògiri pẹ́. Ìyẹn ni kò má sọ. Ọlọ́run ní wo mọ wèrè o. Bí ẹ ká máa fi wèrè wo wèrè ń gbà yẹn. Ní sùúrù inú ti ń bí ẹ. Kọ́kọ́ fún mi lóúnjẹ náà tí bá ti jẹun tán àjọ wá sí wèrè yẹn papọ̀. Kàn sọ fún mi kí ni nǹkan tó jẹ́ nǹkan ìdùnnú tó ṣẹlẹ̀ látìgbà tí Ọlọ́run ti so èmi àti ẹ papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtaya. Kí ni nǹkan ayọ̀ tó jáde ńbẹ̀? Jọ sọ fún mi nú. Jọ Mr. Akin, jẹ́jẹ́ mi mo jókòó o. Ṣé o pé mi ta sí ẹ? Ibi tí mo jókòó sí yìí bí life mi ṣe máa dà mò ń rò. Má wá pàkúta sọ̀rọ̀ mi rárá. Jọ. Just imagine. I'm your wife. I'm not your slave. Bí ẹ kò bọ́sà kò lọ kọ́ ẹ̀kọ́ ìbọn olólùfẹ́ ẹni sọ̀rọ̀ pọ̀. Jọ ohun tó ń try láti sọ ní ìsinmi pé ṣé kí n máa dọ̀bálẹ̀ fún ẹ kí n tó bá ẹ sọ̀rọ̀ because I don't understand. So o expect èmi náà kí n máa kúnlẹ̀ fún ẹ kí n tó bá ẹ sọ̀rọ̀ ni.